pọ̀ tí mi fẹ́ sọ ọ̀rọ̀ pọ̀ gan gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ yìí àti nígbà gbé mọ a lot over a lot wọ́n mọ a lot nípa ọ̀rọ̀ tí mo ń sọ yìí and gbogbo yín dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ sọ anything orúkọ mi dẹ̀ ń bàjẹ́ ẹ̀dẹ̀ mind orúkọ tí mo ti ń build for years tí mo kọ́ tó níbi ti rí ní industry láti 2001 ẹ̀rọ pé easy ni kò easy o ẹjọ́ torí ọlọ́run 2001 ní industry tí mo ti ń pèdè orúkọ mi bọ̀ kọ́nà tó máa gbàdúrà mi ẹ̀dẹ̀ fẹ́ borúkọ ìjẹ́lẹ̀ kan náà ọlọ́run bàbá tí í jẹ́ ni o àdàbí tí wọ́n jẹ̀bi lórí rẹ̀ àti Ṣẹ́gun ló kù kí ló ṣẹlẹ̀ ẹ ṣe pọ́sítà kẹ́kẹ́ ẹ sọ pé kó bọ́ta kó wá sọ̀rọ̀ tó máa ṣàlù lémi wọ́n máa mú lẹ́sùn ní ṣíṣe àwọn ọmọ mi wọ́n máa bá mi sùn kí ló dé nínú kéèsì yẹn náà ìkànnì wọn náà tó ń bá sùn lẹ́yìn náà ó tún ṣẹ́yìn fún tí mo tún mọ̀ kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ pa mí ní Ṣẹ́gun ẹ̀dẹ̀ ní kí n má sọ̀rọ̀ mo náà mo ṣẹ́mi tó ṣẹ́yìn fún náà kí ló ṣẹlẹ̀ Ṣẹ́gun ṣó fẹ́ bà ayé mi jẹ́ ni leave me alone go away I am not interested anymore mi ò ṣe. ẹ̀yin tèmi níbikíbi tí ẹ ti ń wò mí ẹ̀yin olólùfẹ́ Aranbara tí mo máa ń sọ ní gbogbo ìgbà pé Ọlọ́run nìkan báyìí nìkan lọ́ba lára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn kò wá sí àṣírí kan báyìí èyí tí kò sí ní ọwọ́ Elédùmarè o ṣùgbọ́n àṣírí tí eléyìí tó bá ti wá jẹ jáde ní àṣírí tó ti tú kò sí nǹkan tí a lè ṣe sí mọ́ ó ti di dandan kétí gbọ́ nítorí ohun tọ́lọ́run ọba Èdùmàrè bá pàṣẹ lé lórí wípé kí ẹ̀dá gbọ́ òun là ń gbọ́ ohun tó bá ní ká sọ òun là máa sọ àṣírí ta ni a wá fẹ́ gbé yẹ̀wò lọ́jọ́ tòní àṣírí Ṣẹ́gun Ògúngbè family ìyàwó Ṣẹ́gun Ògúngbè gangan ìyẹn Wunmi tó bímọ fún tó jẹ́ ìyàwó kejì òun ló padà sọ̀rọ̀ tó sojú abẹ́ǹkó tó sọ ọ̀rọ̀. I don't want to talk. Ẹ má provoke me kí n sọ̀rọ̀ o. I don't want to talk. Kí ló ṣẹlẹ̀? Mi ò ní saint ni mi ò ṣe saint now. Bọ́dí tó bá fẹ́ ṣe pẹ̀lú jẹ́ kí nǹkan tó fẹ́ ṣe jẹ́ kó neat. Then fún ìyàwó ẹ̀ ní respect. Or anybody tó bá bí wọn fẹ́ tẹ́tọ́ ń gbé. Fún ní respect tó bá deserve. Lọ ṣòṣẹ́ síwájú. Everybody wá wò mí bí wèrè lábẹ́kúta bí pé ó mọ̀ náà ó kàn pretend ni. Nǹkan tí mi ò mọ̀ rí for years. Gbẹ̀gẹ́ni tó bá blame mi tó blame fún kan tí mi ò ṣe tó ń bú mi tó ń búlì mi Ọlọ́run àbá tí yí jẹ́ tọmọtọmọ ni lágbára Ọlọ́run bó gbẹ yín tẹ̀ mọ̀ pé lóòótọ́ ọ̀rọ̀ bó ṣe ilé lẹ́yìn Ọlọ́run wà pẹ̀lú yẹn ní fojú sunkún ọmọ yín. This is too much. Kí ló ṣẹlẹ̀ àwọn ẹ̀dẹ̀ ni má sọ̀rọ̀ ẹ̀dẹ̀ fẹ́ sọ mí di wèrè kí ló dé today mo comment lábẹ́ comment mi dé lásán mo wish ọmọ lọ́wọ́ fún birthday ẹ ti bú mi pa síbẹ̀ for what? àbọ̀ olórí burúkú ni yìí ni káyọ̀ ìmọ̀jẹ̀ owó búkì jẹsẹ̀ bó ṣe ń ṣe tó ń forí gbẹ́lẹ̀ tó ń ṣe é fìdí nígbà tẹ́pọ̀ ó mọ̀ mọ́ ti pa mi ó dẹ̀ mọ́ kọ́kọ́ olórí burúkú ara ẹ̀ ò mọ̀ kọ́kọ́ mo ti sọ bó ṣe bà orúkọ mi jẹ́ Ọlọ́run á ba ilé ayé ẹ̀ jẹ́ ọ̀rọ̀ ẹ̀ ò ní lójútùú mọ́ láti sìn lágbára Kristi àdàbí tí wọ́n ṣe gbọ́n tó sọ fún mo ṣe lókù bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ búkì jẹsẹ̀ because mo rí ẹ bó ṣe ń ṣe bóyá ń pariwo lórí nǹkan tí mi ò ṣe obìnrin ni mi ò wò pé kò dí ẹ mi kò sẹ́yìn dẹ̀ kò béèrè òótọ́ ọ̀rọ̀ and you keep saying what you don't know. What is it? You guys should let me be. Please let me live my life. Kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ kí n enjoy life, ẹ jẹ́ kí n enjoy ayé mi díẹ̀. Ẹ jọ̀ọ́. Mo unfortunately no mo okay, let me just come online, let me just say something. Wájú kí n tó máa tẹ̀síwájú dáadáa nínú ọ̀rọ̀ yìí máa fẹ́ kí ẹ kọ́kọ́ farabalẹ̀ kẹ́ gbọ́ ọ́díò tí máa kọ́kọ́ play ṣe rí ọ́díò yìí òun ló máa jẹ́ bí ẹlẹ́rìí láàrin àwa tí a fẹ́ máa ṣe fídíò àtàwa tá máa comment. Ìwọ sùn fún lànà òun bọ́ta òun ṣe fàpàpà bíi pé wọ́n ní first wife olórí burúkú ni ẹ́
ṣé gbogbo yín mọ̀ tó ń jẹ́ Alásàrí producer ni ṣé mọ̀ tó ń jẹ́ Alásàrí ó ti kú sí if I'm not mistaken Ogungbe Alásàrí ló kọ́kọ́ mú Ogungbe wọ sínú tíátà kò dé ṣe pé Alásàrí mọ̀ rí òbò náà ló gbé débẹ̀ tó fi mú sínú iṣẹ́ tíátà Alásàrí ṣe rántí tẹ́ bá mọ̀ Alásàrí producer ni òun ló kọ́kọ́ ń dú ọmọ yìí Èkó ló gbé òun àti Lọlá Margaret ọ̀rẹ́ gidi ni wọ́n àbí kò yín ọ̀rẹ́ gidi lòun àti Lọlá Margaret ṣé ń gbọ́ mi Alásàrí fún ní róòlù ńgbà yẹn kó ṣe bó ṣe bẹ̀rẹ̀ sí ní act nìyẹn ṣé ń gbọ́ mi ìgbà tó yá ó relocate sí Abẹ́òkúta ṣé ń gbọ́ mi ó relocate sí Abẹ́òkúta òun àtọ̀rẹ́ ọ̀rẹ́ yẹn ń jẹ́ gbogbo ọ̀rẹ́ yẹn ń jẹ́ Fọlákẹ́ wọ́n relocate sí Abẹ́òkúta ìgbà tó relocate sí Abẹ́òkúta ó join ní gúùpù Ògúngbè tó ń jẹ́ Igi Alóyè ní gúùpù àwọn Ògúngbè Igi Alóyè ní gúùpù àwọn Ògúngbè ó join gúùpù yẹn ṣé wọ́n pé àwọn ọmọge Abẹ́òkúta ní Ògúngbè ń dó àwọn tèkó wá gbéjà wá síbẹ̀ Fọlákẹ́ àti Òbò Ògúngbè wọ́n wá ìgbà tó relocate sí Abẹ́òkúta ó wá join ní gúùpù yẹn ṣé wọ́n rí gúùpù Igi Alóyè tó jẹ́ gúùpù bọ̀bọ̀ yẹn ṣé ń gbọ́ tó jẹ́ gúùpù bọ̀bọ̀ yẹn ìgbà tó join ẹ̀ ṣé mọ̀ Ògúngbè gẹ̀rẹ́ ó rí pé ààrẹ Èkó lélẹ́yìí ó bẹ̀rẹ̀ sí ní dó Ògúngbè meanwhile ọ̀rẹ́ Fọlákẹ́ gangan ló ń dó Ògúngbè olórí burúkú tó sọ lánàá pé wọ́n ń dó àwọn ọmọọṣẹ́ òun bí wọn náà ṣe wọlé síbẹ̀ nìyẹn Fọlákẹ́ yẹn gangan ló ń fẹ́ Ògúngbè ìtorí ẹ̀ ló ṣe ní káwọn máa lọ sábẹ́kúta káwọn lọ máa bá wọn ṣeré but ìgbà tó débẹ̀ ó gbé súnmọ́ Ògúngbè bẹ̀rẹ̀ sí ní do ìyàwó Ògúngbè first wife oníjẹkújẹ ni ẹ gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ pé ẹ máa mọ ẹni tọkọ yín ń dó ẹ máa mọ girlfriend but torí ìjẹkújẹ ìyàwó Ògúngbè ń gbà yẹn first wife ẹ̀ gangan gbogbo àwọn àlè ọkọ ẹ̀ ló máa ń fún ní nǹkan ó dẹ̀ mọ̀ wọ́n ìtorí ẹ̀ ni kò ṣe ń sọ̀rọ̀ ṣé ń gbọ́ mi now ó bẹ̀rẹ̀ sí ní fẹ́ Ògúngbè meanwhile ìgbà tó wà lẹ́kọ̀ọ́ Fẹ́mi Adébáyọ̀ má bínú o you are my very good friend Ògúngbè bọ́ síta kó sọ pé Fẹ́mi Adébáyọ̀ ò dú ẹ rí bọ́ síta kó wá sọ fún mi pé sẹ́ẹ̀ Murphy Àfọlábí ò dú ẹ rí meanwhile kó tó kúrò lẹ́kọ̀ọ́ Murphy Àfọlábí Fẹ́mi Adébáyọ̀ yẹn ń jíṣẹ́ yẹn jẹ ni ìtorí wọn gbọ́dọ̀ ká mọ́bẹ̀ ṣé ń gbọ́ mi ṣùgbọ́n Murphy Àfọlábí ó ń gbọ́ṣẹ́ yẹn steady ṣé ń gbọ́ mi ìgbà tó dé Abẹ́òkúta ṣé ń gbọ́ mi mo bọ̀ o mo kàn fẹ́ fún ẹ ní preamble ni o because ìwọ bọ́ta ó sọ pé ọkọ ẹ̀ ń fẹ́ àwọn èèyàn ó sọ pé ọkọ ẹ̀ ń dún àwọn ọmọọṣẹ́ bí wọn náà ṣe ń dún wọn kiri nìyẹn náà ó ní àtisídẹ́ǹtì tó dá l'Abẹ́òkúta mo bọ̀.